tó ṣe wà yìí Ogbomosho wà lórí gunpowder ó dẹ̀ lè explode anytime little strike ó máa explode wẹ̀. ọ̀pọ̀ àwọn àdìdè ló wá sọ pé bàbá wa Gandhi ẹ̀ máa bínú lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ jẹ́ àṣẹ bẹ́ẹ̀. bàbá wa kábíyèsí ẹ̀ máa bínú. ẹ̀ka nígbà lẹ́ẹ̀kan sí i. bàbá wa kábíyèsí ẹ̀ máa bínú. èyí tí mo fẹ́ yẹn ń bẹ̀ gangan òun ni pé ìmáàmù ọba Gandhi jà ní ìsílẹ̀ báwọn jà láíláí. àwọn ọba yẹn àwọn lè ní táwọn torí ẹ̀ sọ̀rọ̀ wallahu a'lam. ṣùgbọ́n bóyá torí pé ìmáàmù ń bá ọba Gandhi jà ni mi bá wọn jà mi sì ní bá wọn jà láíláí. torí pé orí ìtẹ́ tí wọ́n jókòó yẹn ọba wa ọba Gandhi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ land. orí ìtẹ́ tí wọ́n jókòó yẹn ìtẹ́ tó tóbi pọ̀ ni ẹnì kankan kì í sì bá ìtẹ́ yẹn jà. mo rò pé tí ó báyìí ní ìsìn gbogbo ẹni tó bá jọmọ Yorùbá gidi kò gbọdọ̀ borí adé kankan jà láíláí. gbogbo wa dẹ̀ ní kò sí ẹnì kankan tó lè sọ pé tó bá ṣẹlẹ̀ wọ́n mú rí bọ́. torí ẹ̀ ó kàn yín bàbá ọba kábíyèsí ó kàn yín ó rà lẹ́ bá ní bàbá kábíyèsí ó ṣàpá ó kàn yín bẹ́ẹ̀ bá ní àtẹ̀lé yín àtẹ̀lé yín torí Ọlọ́run àtẹ̀lé yín kò sí ní tá a fẹ́ gbà àmọ́ ọba búlúbúlù àmọ̀ yẹn bẹ̀ àmọ̀ àtúnṣe é ṣe àmọ̀ pẹ́ ṣe kò sí tí ọ̀rọ̀ wa lọ́rùn láti ṣe ká lè bá a lálàáfíà. sotori bẹ́ẹ̀ bàbá kábíyèsí pẹ̀lú ògbó Ọlọ́run oníjẹ́ ṣiṣẹ́ Ọlọ́run ọmọ kọ́ yìí máa ṣe. torí bẹ́ẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọba bàbá wájà ọmọ gbọ́dọ̀ máa bá bàbá rẹ̀ jà. ó dà nínú ẹ̀kọ́ ẹ̀sìn tiwa gbogbo ọmọdé máa ń bá bàbá rẹ̀ jà òní ní àlùbáríkà. ẹ̀kọ́ ẹ̀sìn tiwa nìyẹn bọ́mọ bá ń bá bàbá rẹ̀ jà kò ní í ṣe kí ni o kò ní ní àlùbáríkà. àwọn ata alágbọ̀yé yẹn ò gbọ́dọ̀ bá wọn jà lẹ́yìn o ti jẹ́ ló bá wọn. fídíò tá a wò tá yìí ń sin yìí mo rò pé gbogbo wa rí ìtí lèmọ̀mú àgbà Yunus Taliat lèmọ̀mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi ẹnu ara wọn sọ mo bẹ́ẹ̀ náà tún gbọ́. nísìnyìí fídíò yìí lára fídíò tẹ́sẹ̀ sí tẹ́ fi ń bẹ̀bẹ̀ tí wọ́n ń bẹ bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gandhi Orúmọgẹ́gẹ́ kẹta wípé àwọn tọrọ àforíjì pẹ̀lú gbogbo awuyewuye àwọn ọ̀dọ́ tó jáde tí wọ́n kanra wọn lábùkù tí ṣe pé bàbá tiwa ni tí wọ́n fi ìwà ìpáǹle hàn ìwà àìlẹ́kọ̀ọ́ tí wọ́n fi hàn. Imam Yunus Taliat tún sọ pé òun ọmọ kankan pa ẹ̀ olóhùn ọmọ kankan nípa rẹ̀ ṣùgbọ́n níṣẹ́ wàá rí i pé níbi fídíò tó fi ń tọrọ àforíjì lọ́wọ́ bàbá wa kábíyèsí tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba Afọlábí Ọláoyè Ọládùnní Orúmọgẹ́gẹ́ kẹta tẹ́fí ń tọrọ àforíjì lọ́wọ́ wọn. ibẹ̀ ló tún ti sọ̀rọ̀ gunpowder yìí pé gbogbo Ògbómọ̀ṣọ́ pátá epo rí gunpowder ètò ni wọ́n wà o kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ́n kó ṣe àánú fún wa kọ́lọ́n kó ṣàánú fún wa o pàápàá jùlọ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kọ́lọ́n kó kó wa yọ nínú ewu kọ́lọ́n kó kó wa yọ nínú làásìgbò kọ́lọ́n kó kó wa yọ nínú ogun kọ́lọ́n má jẹ́ ká rógun abẹ́lé kọ́lọ́n kó ṣe àánú fún wa. Then kí ni wọ́n ń pè ní gunpowder ìyẹn ni wọ́n ń pè ní ẹ̀tùbọ̀n ẹ̀tùbọ̀n mọ̀ yí pé bí tẹ́ bá ti ń gbọ́rọ̀ ẹ̀tù tẹ́ ń gbọ́rọ̀ ọ̀ta tẹ́ ń gbọ́rọ̀ ọ̀bọ̀n kì í sábà dẹrùn kì í sábà dẹrùn rárá kọ́lọ́n kó ṣàánú fún wa. Then kí ló bí Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder kí ló bí ọ̀rọ̀ ń gan jáde torí kò yé mi rárá. ẹlẹ́ǹbẹ̀bẹ̀ kí wọ́n dáríjì yín fún gbogbo awuyewuye àṣìṣe tó ti lọ sẹ́yìn
látọwọ́ àwọn ọ̀dọ́ tó dẹ̀ jẹ́ wípé àwọn ọ̀dọ́ yìí náà ńlá mọ̀ wípé abẹ́ rẹ̀ ni wọ́n wà. Kò nídìí kálẹ̀ tó máa parọ́ mọ́, àwọn tó wà lábẹ́ rẹ̀ yìí náà ló dán iṣẹ́ yẹn wò. Ẹ̀yin sì ń fi gbogbo ògbà sọ, ẹ̀ ń fi gbogbo ògbà fọn rere rẹ̀ wípé ẹ̀ sí nídìí ìbàjẹ́, ẹ̀ sí nídìí ìbàjẹ́ o, ẹ̀ dẹ̀ wà níbi wípé kí Ògbómọ̀ṣọ́ kó lọ sẹ́yìn tàbí kí wàhálà kó bẹ́ sílẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tàbí kí ogun ẹ̀sìn kó bẹ́ sílẹ̀ pé ẹ̀ wà nídìí ẹ̀. Mùsùlùmí òdodo ni yín. Gẹ́gẹ́ bí mo ti wá ń sọ lọ, kí ló bí gunpowder gan-an? Kí ni lìmọ́mù yìí tún rò débi gbogbo Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder? Pé any little strike ó lè fire. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Kí ni ìtumọ̀ gbólóhùn yìí gangan? Kí ni gbólóhùn yìí? Kí ló gbé dúró? Kí ló gbé dúró? Kéèyàn sọ wípé gbogbo ìlú tí èsì kékeré, ìlú tó jẹ́ pé millions of people ló ń gbé bẹ́ẹ̀, káwá wípé ó wà lórí gunpowder, ó wà lórí gunpowder, pé any little strike ó máa fáyà ni, pé kò wá sẹ́ni tí ò ní kàn, bí ti ń kan bí ní ọmọ kan òun. Kọ́lọ́ má jẹ́ ká rí àgbákò, kọ́lọ́ má jẹ́ ká rí wàhálà, kọ́lọ́ má jẹ́ ká rógun nílùú Ògbómọ̀ṣọ́, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Kọ́lọ́ kó fi sọ rẹ̀ sọ wa, kó dáàbò rẹ̀ bò wá. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ o, ń bọ̀ lókè àwọn ládẹ́ẹ́dẹ́ o, ìyẹn láyé ìjọ́un. Láyé òde òní iṣẹ́ là á ṣe tọ́ o, iṣẹ́ là á ṣe tọ́ o. Kí ló bí gunpowder? Gbogbo Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder. Ṣé tí ẹ lè fi ṣe àkàwé mi ò sí bí irú gunpowder yìí, bí gbogbo Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder báyìí, little strike ó máa explode ni. Ọlọ́run kó fi sọ rẹ̀, kó fi sọ wa, kó fi ààbò rẹ̀ kó fi gbogbo wa, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtàwọn oníṣẹ̀ṣe àti onílé àtàlejò tí ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́. Bí mi ṣe ń wo gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ léra wọn yìí, ilẹ̀ Yorùbá gangan ni wọ́n target. Ilẹ̀ Yorùbá gangan ló dàbí ẹni pé lójú tèmi ni wọ́n target o. Nǹkan ò dẹ̀ lè bẹ́ kalẹ̀ sílẹ̀ yìí, gbogbo ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan náà, ibì kan náà wọ́n gbà wọlé. Ọlọ́run kó ṣàánú fún wa, ló mú wa tá a fi ń pariwo lọ́tún tá a ń pariwo lósì. Kí Ọlọ́run ọba kó dáàbò rẹ̀ bo ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú, wàhálà ò ní wọ̀ ìlú Ògbómọ̀ṣọ́. Tó bá jẹ́ wípé tútù wájú Ọlọ́run ọba àtẹnìyàn ní ọba tí a kì í pè jẹ́rìí èké, jẹ́rìí irọ́, séèyàn lè jẹ́ ojúlówó ọmọ ìlú? Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ẹ̀yin èèyàn. Séèyàn lè jẹ́ ojúlówó ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ kó máa sọ wípé Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder, pé gbogbo Ògbómọ̀ṣọ́ orí gunpowder wọ́n wà báyìí, a little strike ó máa explode ni. Language yẹn tóbi gan o, language yẹn tóbi gan, ó wúye gan. Ẹni tó sọ lè má mọ ìtumọ̀ tó ń sọ, ó dẹ̀ lè mọ̀ ìtumọ̀ tó sọ. Ṣùgbọ́n bí Yorùbá mọ̀ ìtumọ̀ tó sọ kò lè gbèrú gbólóhùn yìí kalẹ̀. Gbogbo àgbáyé ló gbọ́rọ̀ yìí lé lọ́wọ́ náà. Kì í ti pé o kàn sọ lábẹ́ yàrá ẹ̀ tẹ́ pé o rìkọ́ọ̀dù ẹ̀, o kàn dá sọ fúnra ẹ̀, àbò kàn sọ fẹ́ nìkan. Kí n tó máa tẹ̀síwájú, mo kí bàbá mi ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Olúmọgẹ́gẹ́ kẹta, wípé kádé ọpẹ́ lórí, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kí rúkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́, káwọn ẹ̀sìn ọmọ jẹ púpẹ́, kásẹ̀ ọpẹ́ lọ lẹ́lẹ́nu kánrin kése. Bàbá, ẹ̀yin ni mo rí kí o. Ẹ kú ọ̀pọ̀lọpọ̀ sùúrù, ẹ kú sùúrù, ẹ kú ọ̀pọ̀lọpọ̀ sùúrù, ẹ kú àfọgbọ́nṣe. Ògbómọ̀ṣọ́ ò ní dàrú, Ọlọ́run ní da ìlú Ògbómọ̀ṣọ́ rú, kò ní mú jẹ́ kí ogun ọwọ́ ìlú Ògbómọ̀ṣọ́. Gbogbo ète, gbogbo èrò wọn láti fi jẹ́ pé fún ó lè da nǹkan rú, Ọlọ́run ọba ò ní gbà fún wọn.
Ọlọ́run bò nígbà fún wọn. Tí yẹn bá jọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ gangan àtọ́jọ́bí lówó, ọ̀rọ̀ yẹn tóbi gan, ọ̀rọ̀ yẹn ní wéètì náà. Gunpowder gbogbo Ògbómọ̀ṣọ́ wà lórí ẹ̀. A little strike ó máa explode. Irú ọ̀rọ̀ ńlá lákẹ́kẹ́ yẹn, what is the meaning? Kí lèèyàn ń rò tí wọ́n ń fi odidi ìlú ṣàkàwé irú nǹkan yẹn? Ọlọ́run ọba ábìsọ rẹ̀ sọ wa o, ádàbò rẹ̀ bò wá. Àgbá kò ní wọ̀lú Ògbómọ̀ṣọ́ o, ogun ò ní wọ̀lú Ògbómọ̀ṣọ́. A ò ní rí wàhálà, a ò ní rí fìtínà. Bàbá, gbogbo ọ̀nà tó bá lè wù kí àwọn ọ̀tá kún ó gbé gbà, agbára wọn ní kọ́ Ògbómọ̀ṣọ́. Lágbára tí tóbi lọ́wọ́ Ọlọ́run ọba, lágbára tí tóbi lọ́wọ́ Ànábì Muhammad, lágbára tí tóbi lọ́wọ́ Jesus Christ, lágbára tí tóbi lọ́wọ́ Ọ̀rúnmìlà, agbára wọn ò ní ká ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Torí bí èmi ṣe ń wo yìí, wọn ò mú ní kékeré. Bẹ́ẹ̀ ṣe ń gé wọn lọ́wọ́ kan ni wọ́n ń bọ̀rù kàkan. Ẹ̀ ń pẹ́ ṣẹ̀, ẹ̀ ń pẹ́yìn kẹ́ dàlúrú, ẹ̀ ń pẹ́yìn kẹ́ ń dàlúrú. Kí ló fogun ẹ̀bẹ̀ bíbẹ̀? Kí ló fogun ẹ̀bẹ̀ bíbẹ̀? Ẹni ó bá hùwà rere, èmi ò rò pé ó nídìí wàhálà tó bẹ́ẹ̀ náà. Bọ́n tó mú mi ṣe fídíò yìí gangan láti pàkíyèsí àwọn aláṣẹ ìlú Ògbómọ̀ṣọ́, àwọn tó lò Ògbómọ̀ṣọ́ láti pàkíyèsí wọn, àwọn agbófinró láti pàkíyèsí wọn. ń bọ̀ lókè àwọn ládẹ́ẹ́dẹ́ o. Láyé ijọ́ ọ̀nù ẹ jẹ́ ká ṣiṣẹ́ tọ́ o, ẹ jẹ́ ká ṣiṣẹ́ tọ̀ nítorí Ọlọ́run ọba, kọ́lọ́run ọba kó má sọ ilẹ̀ Yorùbá di ẹrú. Pàápàá jùlọ kọ́lọ́run kó má ba ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́, kọ́lọ́run má jẹ́ ká rógun, kọ́lọ́run má jẹ́ ká rí wàhálà, kọ́lọ́run má jẹ́ ká rí fìtínà o. Ọlọ́run kó fi sọ rẹ̀, kó fi sọ gbogbo wa, kó dáàbò rẹ̀ bò wá. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́. Àsìkò gbà tí bàbá wa ọba Afọlábí Ọláoyègádé Olúmọgẹ́gẹ́ kẹta tí wọ́n gun orí àṣẹ pẹ̀lú ògo tọ́lọ́run ọba, ìlú Ògbómọ̀ṣọ́ túbọ̀ máa dá sí i ni, á túbọ̀ máa dá sí i ni. Gbogbo àwọn nǹkan tó wà nú ẹ̀ tó mẹ́hẹ, Ọlọ́run ó gbé wọn dìde. Gbogbo àwọn nǹkan tó wà nú ẹ̀ tó jẹ́ wípé ayé wọn ti dá, yóò tún máa dá a lọ ni. Àwọn nǹkan mèremère ní tí ò tíì sí nílùú Ògbómọ̀ṣọ́, pẹ̀lú títóbi Ọlọ́run ọba, pẹ̀lú títóbi Elédùmarè, gbogbo ẹ̀ ni ó máa wọ̀ nílẹ̀ ọkọ̀ọ̀kan lásìkò bàbá tiwa yìí. Tó rárí wípé àníyàn bàbá yìí dáa. Bẹ́ẹ̀ ni àníyàn ọba wa dáa. Ọlọ́mọ̀ọ́mọ̀ ìyẹn ọba yìí fún wa ni. Ọlọ́mọ̀ọ́mọ̀ ìyẹn ni ọba rere ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ó rí iṣẹ́ tí Ọlọ́run rán wọn, wọ́n á rí jẹ́ látòkè délẹ̀, láì ní sídìíwọ́ kankan, láì ní sí wàhálà, láì ní sí tàjẹ̀sílẹ̀ kankan. Pẹ̀lú ògo tọ́lọ́run ọba, a ní rógun nílùú Ògbómọ̀ṣọ́, a ò ní rógun, a ò ní rí wàhálà, a ò ní rí fìtínà. Gbogbo àwọn tí bá láwọn ń gbógun bọ̀ wá orí ara wọn, wọ́n ó fi rù ú. Ogun ò ní wọ̀lú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo tọ́lọ́run ọba, ogun ò ní wọ̀lú Ògbómọ̀ṣọ́. Ìlú Ògbómọ̀ṣọ́ á máa tùbà sí i nítorí mo rí i pé ìlú tó dáa ni, tó kó àlejò mọ́ra. Àdínà gbé bẹ́ẹ̀ rí ìlú tó dáa ni. Àlejò tó bá lọ bẹ̀yẹn tó bá ní pé orí bákan kó chẹ́kì ara ẹ̀ dáadáa. ń padà bọ̀ wá.